Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa ká lọ. Ẹ má gbàgbé pé ìyá Máyọ̀wá Jòsí ti gbà padà. Tí ìbá tó wá fẹ́ yín jẹ fún yín nígbà tó dé ṣọ́ọ̀pù, mo bá ní ọmọ yẹn ra nǹkan ní ṣọ́ọ̀pù. Ẹ dẹ̀ pé inú owó Mohbad náà ní owó GoFraud mi yín ni mi wá ti fún ní 800,000 naira. Mi wá ló fún ní 800,000. Òun ló fi mi wá ní pé kó fún ìyá Máyọ̀wá. Kó fún kò wá fún, ó wá kúkú fi gba ṣọ́ọ̀bù fún, ó fi gba ilé fún. Bọ̀ ní ìsìn báyìí bí mo ṣe ń sọ fún yín lọ́wọ́ yìí, òun àti ìyá Máyọ̀wá náà jọ ń gbé. Mi ìròbó ń lọlé gan mọ́. Òun àti ìyá Máyọ̀wá, Òsí àti ìyá Máyọ̀wá jọ ń ṣe róṣóróṣó ká ni. Òun náà jọ ń gbé jù fún 24 hours, wọ́n jọ ń sùn, jọ ń jí, wọ́n jọ ń gbádùn kiri ni. Wọ́n jọ ń jẹ ni. Kódà òun ló ń dáná oúnjẹ fún. Ó ń sùn bẹ́ẹ̀ jù. Mi rò bí ìyàwó ilé gan, mi rò bó sùn bẹ́ẹ̀. Mi ti ẹ̀ mọ̀, ìmọ̀ ṣá, ìmọ̀ bóyá ó sùn. Ìyún ẹ mọ̀ pé lọ́rùn tọ̀nà jọ ń gbé. Ìyẹn ó ti fi, ó ti pàdé, ó ti yẹn ti di àpàtì sílé. So Jòsí àti ìyá Máyọ̀wá tí ń ṣe step mother no care. Wọ́n lóun àti Jòsí jọ ń gbé báyìí. Lẹ́yìn ìgbà tí wọ́n fowó GoFraud mi 800,000 naira. Tán ìgbà ṣọ́ọ̀bù fún bóyá ó ti kó kúrò lébi tó ń gbé, ó ti kó wálé. Àwọn náà kù tán control lé nínú owó yín. Nínú yẹn kò tẹ́ Jòsí lọ́rùn o. Jòsí nílé bòmí o. Jòsí nílé bí méjì o. Ọ̀tọ̀ ni ibi tó wà àti ìyá Máyọ̀wá jọ ń gbé o. Jòsí tún ti rẹ́ǹtì bòmí síta tó jẹ́ pé ibi tó rẹ́ǹtì yẹn ibẹ̀ ló ti ń kó gbogbo àwọn ajá, àwọn ẹran tó ń bá sùn kiri, gbogbo àwọn gírèsì yẹn, gbogbo bẹ̀ ló ti ń lá wọn. Àwọn ọ̀rẹ́ méjì tó ń lá ibẹ̀ náà ló ti máa lọ lá wọn. Ó ń lá àwọn ọ̀rẹ́ méjì. Ẹbí lèrè pé àwọn ọ̀rẹ́ méjì wo ló ń lá lọ́wọ́ ẹ̀. Ibi tó gbé àwọn yẹn lọ ibẹ̀ làṣírí ti tú. Wọ́n ti ṣe rìkọ́dì ẹ níbi tó gbé ọ búra pé ò bá ọ̀rẹ́ méjì sùn. Wo àwọn ẹ̀jẹ̀ àwọn ọ̀rẹ́ méjì tó ń bá sùn, àwọn làṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́. Àwọn ẹ̀jẹ̀ wọn ló gbé information ẹ wá fún mi pẹ̀lú evidence. Jòsí tó bá bí ìyá ẹ̀ rẹ̀ bọ́ta kó tún sọ fún mi pé rọ́mú pa. Sọmọ pé nígbà tí mo ń sọ̀rọ̀ tí mo ń sọ lọ tó ju nǹkan tí mo àdúrà Blessing ju nǹkan sínú pósí, ó lé mi purọ́ mọ́ ọmọ ẹ̀. Ó ní èmi lọ ṣe Photoshop Blessing. Ó ní wọ́n trust àwọn ọmọ ẹ̀. Mo dẹ̀ jáde. Mo ní mo fún ọ ní 3 days kó fi wá tún ọ̀rọ̀ tó sọ. Kó tún ọ̀rọ̀ yẹn sọ. Lẹ́yìn èpè tó ṣe yẹn kó dá padà, kó sọ bẹ́ẹ̀, kó ṣe mistake ni. So wọ́n pé ó lágídí ganjọ́ náà. Ṣùgbọ́n mo wá jáde níjọ́ kẹta lórí page Monjola. Mo fún ẹ jẹ́ pé tó o bá sọ time tí wọ́n pè ẹ́ ní ọjọ́ Monday pé Mohbad kú. Kó sọ àsìkò tí Mohbad kú kó sọ fún mi. Kó sọ jáde sí public. Màá expose ẹ. Gbogbo tó mọ̀ nípa ikú Mohbad is here on my left side. Tí mi ní fi jẹun. I will expose you thoroughly. Second, ó jáde ní ìjọ nígbà tó di alẹ́ ọjọ́ náà. Ó ní Quadri Hamzat jáde tó ṣe show. Tí ó confirm fún Quadri Hamzat pé lóòótọ́ àti lódodo Blessing ni. Wípé tí mo rí is Blessing. But ọmọ yẹn wà ní ọkọ ló ṣe fẹ́ jẹ́wọ́. Ó dẹ̀ gbé èpè sọlẹ̀ ní ìta fún ayé ẹ. Torí mi ní sọ fún àwọn ọmọ ọlọ́mọ. Fún ayé rẹ ó ṣe èpè ńjọ́ náà. Ó lé mi parọ́ mú ẹ. Ó padà jẹ́wọ́ fún Quadri. Blessing náà jẹ́wọ́ ńbẹ̀ pé lóòótọ́ àti lódodo ni. Lẹ́yìn ìgbà tó ti purọ́ fún public pé irọ́ ni èmi tẹ́ ní ọmọ ológo pamọ́ ọmọ ẹ̀. Ó lé mi parọ́. Gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ lórí rọ́ lèmi náà pánjọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé lóòótọ́ Photoshop ni. Wọ́n sọ mí di àwọn tí wọ́n ní rí kan tó máa sọ. Wọ́n sọ mí di àwọn tó jẹ́ pé gbogbo tí ò bá ṣẹlẹ̀ báyìí wọ́n á máa dánu mọ́ bí. Wọ́n rò pé mi jẹ́ blogger. Mi ṣe blogger activist ni mi. Ajìjàngbara lèmi, ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lèmi. Mi ṣe blogger, ordinary blogger. Even the real blogger tó jẹ́ vblog gangan, tó jẹ́ àwọn investigative blogger, wọn kì í parọ́. Àwọn fake wà nínú àwọn original wa. Àwọn blogger two face ni wọ́n lè yẹ 360 degree ni wọ́n. Tó bá ti fún wọn lówó, wọ́n á tún ṣe tiẹ̀. Tó bá tún ti ṣe pín, wọ́n á tún ṣe tẹ́lẹ̀. So wọ́n máa ń jẹun lọ. Ẹ sá mọ̀ ìyá wa lókè lọ blogger ni ìyá wa. Kò sí lẹ́yìn anybody ẹni tó wù ẹ bá ti pọ̀ jù ló máa follow.
bí wọn náà bá tún gbé tiẹ̀ lọ wọn á tún gbà bí ti bí náà bá tún gbé tí Wùmí bá gbowó wá màá gbà lọ́wọ́ ẹ̀ màá sọ̀rọ̀ Wùmí màá jà fún ìjọ tí Jòsí náà bá ti tówó tí Jòsí bá ti jówó Wùmí lọ màá tún sọ̀rọ̀ lọ so bí blogger ṣe máa rìn nìyẹn but I don't do that mi ò ṣe gbogbo rubbish àti nonsense yẹn I stay in one place let me tell you something o dúró ńjọ́ náà tásìrí èyàn fi tú tá wá gbé gbogbo ẹ̀rí jáde bí blessing àdúrà ti wà ńbẹ̀ tí wọ́n fọwọ́ rẹ̀ blessing báyìí nígbà tó gbọ́ tí mo dákọ Máyọ̀wá tí mo dárúkọ Dayọ̀ tí mo ní tí o bá jẹ́wọ́ tó ṣẹlẹ̀ ìgbà tí blessing kúrò ní burial ground ibi ilé kan London náà gbogbo tó bá ọmọ ẹ̀ sọ tó sọ pátá ló wà lẹ́fù yìí ṣùgbọ́n orí ẹ̀ yọ tó tètè jáde tó sọ pé ọmọ ẹ̀ ni mo ṣe fiẹ́lẹ̀ kó lọ bẹ́ẹ̀ àwọn wèrè olórí burúkú tán pé àwọn ní critical idiots tí wọ́n sọ pé lóòótọ́ èmi parọ́ ni táwọn náà ti ní rọ́ lọ pa tán fẹ́ bàjẹ́ mo ní tèmi bá gbé jáde ẹ̀ lè bàjẹ́ tara yín lè bàjẹ́ ẹ̀ lè bá ṣé owó tèmi jẹ́ kò sí nǹkan tẹ́lẹ̀ sọ ẹ̀ lè rí bàjẹ́ torí èmi fúnra yín one woman battalion ni mi mo ju gbogbo àwọn orí tó kójọ yẹn lọ torí gbogbo ni mo ti block dànù so lè rí nǹkan kan àṣetẹ́ bá sọ lọ́dọ̀ yín màmá bá yín tún ṣe lè rẹ́ni tí bàjẹ́ níwájú tèmi because mo ju èèyàn kan bí 1 billion ni mi double tap your screen kó dẹ̀ share rí share rẹ̀ fáwọn ọ̀rẹ́ yín èèyàn kan bí 1 billion tó ju àwọn ògùn tẹ́ kó jọ lọ torí pé ojú lásán náà fi ń wo nǹkan wọn ní mọ́ Ọlọ́run wọn ní òye Ọlọ́run nínú wọ́n máa ń fojú ojú tẹ̀lẹ̀ wọ́n máa ń fojú ego tẹ̀lẹ̀ ni but èmi ò kì ṣe bẹ́ẹ̀ I don't do that let me tell you something now as I was saying abẹ́ ẹgbẹ́ rí jáde nígbà tí ìmí tún ṣẹlẹ̀ ìyẹn ṣẹlẹ̀ ní last week ṣé ó pé tó ti pé 10 days sá ìmọ̀ròpó tó bẹ́ẹ̀ tí mo láṣìírí tú sí mi lọ́wọ́ pé Jòsí ti ra lẹ́sẹ̀kìtì ó kàn forúkọ ìyá tó wà lẹ́kìtì yẹn Jòsí kàn forúkọ rẹ̀ síbẹ̀ ni Jòsí ló nílé ó kọ́ ìkan ora eléyìí tó kọ́ fún ìyá yẹn tán ló kọ́ tó forúkọ ìyá yẹn ṣe Jòsí ló ní ó tún wá ara ìmí àdíjòsí idea you say ìwọ ló nílé wọn bí ìyá ẹ tó ti kú lọ́nà ọ̀run yẹn tó ti ṣòfò dànù yẹn tí ò bímọ rẹ̀ sáré Ọlọ́run ló mọ ìrìn ìyà tí ìyá rẹ̀ rìn tó fi lọ kàgbákò ọmọ burúkú bíi tiẹ̀ tó kàgbákò olóṣó onírìn àkókò mọ̀ bóyá àwọn egbére àwọn àlùjọ̀nú olóṣó ní mẹ́rẹ̀ pàlẹ́ àwọn àlùjọ̀nú náà la fi máa sọ pé kẹ́yìn ìyá ẹ̀ yé rìn káwọn àlùjọ̀nú olóṣó nìyẹn ẹ̀ pàdé ìyá Jòsí ìyẹn àwọn àlùjọ̀nú olóṣó ń lo pàdé àwọn àlùjọ̀nú olóṣó wà ń lo pàdé tó dẹ ẹ káàbọ̀ you are welcome mọ́ra fúlásẹ́dé òun ló jẹ́ kí yẹ ẹ lọ pàdé àgbákò èèyàn bíi tiẹ̀ àwọn ọmọ tí ń túlé tí ń balẹ̀ jẹ́ impossibility a ò ní pàdé Jòsí o àwọn ọmọ bíi Jòsí àwọn èèyàn bíi Jòsí àwọn àgbákò ọkùnrin bíi ti Jòsí ẹ̀ mọ̀ ní kàgbá Jòsí ìsọkùnrin tẹ́ ẹ fi sọ lé bó o fẹ́ Jòsí lọ́ọ̀kọ́ àárọ̀ o ti kàgbákò bó o fẹ́ lọ́sàn-án àgbákò ní bó o tún wá fẹ́ lọ́jọ́ alẹ́ ọ̀ràn ni Jòsí ìsẹni téèyàn lè gbé sílé tẹ́ ẹ bá pàdé obìnrin bíi ti Jòsí irú wọn náà máa ń ba alẹ́ jẹ́ kò sí yàtọ̀ láàrin òun àti Wùmí tẹ́ ń bú Jòsí tẹ́ ń wò yẹn àní Jòsí má wọṣọ funfun mọ́ ó kàn ń ba àwọn wòlíì jẹ́ ni o aṣọ funfun tó ń wọ̀ yẹn òfin parọ́ Jòsí frame aṣọ tó ń wọ̀ yẹn lọ bọ́ dànù ó sí nínú àwọn tó lè wọṣọ funfun Jòsí tẹ́ ń wò yẹn ó ń fa fún kó ilé omi ọbẹ̀ jẹ tí Jòsí bá lọ sórí interview káàkiri Jòsí máa wọ t-shirt ó máa wọ ṣòkòtò tó ń tínrín ṣòkòtò àwọn ọmọ yahoo àlòkù Máyọ̀wá akosidi àlòkù Mohbad akosidi kò ní tó lẹ̀ kò ní tókè á dàbí àwọn tọ̀blíkì àwa máa báǹsì rìn á máa sakọ rìn àwa máa rọ́ ẹni tí ò sanra bàbá lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy àwa mú fóònù bíi 3 4 àwa kò dání àwa máa rọ́ báyìí fóònù bíi 3 bíi 4 ni bíi 2 sì ni àwa kò dání àwa bóbìnrin bá bọ́lẹ̀ olórí burúkú ó máa fi ojú bó aṣọ lára obìnrin báyìí ni gbogbo tó wà ní sọ́kà ní ìsàlẹ̀ yẹn ní bro Jòsí ó máa fojú bọ́ bó bá jàjà rí obìnrin Ọlọ́run ló ní kí n má lọ sọ́dọ̀ rẹ̀ tí n bá ilé wá sọ́dọ̀ ẹ̀bẹ̀ ọlọ́mọ yẹn kó ti fojú bọ́ pátá mi torí pé n tó rí lẹ́yìn tèmi ti èga torí pé gbogbo àwọn wòlé tó wọ sọ́dọ̀ wọn ní shape wọn fine torí n tèmi kó sẹ́yìn ó pọ̀ gan
Jésù ló lè gbà wá jẹ́ èmi àti òde lọ sí nínú yàrá nǹkan tí mo kó sẹ́yìn kò bá di o torí pé ọmọ rẹ gan mo bá di o èmi dẹ̀ mọ̀ pé kùkúmbà rẹ máa kanra kùkúmbà rẹ máa kanra mi ò dẹ̀ ní jẹ́ kí kùkúmbà rẹ kanra sí mi torí pé nǹkan tí mo gbé sẹ́yìn pọ̀ gan Jésù ló lè gbà mí Jòsí lè ṣe nínú yàrá nǹkan tí mo gbé sẹ́yìn kò bá di o torí pé ọmọ rẹ gan mo bá di o kùkúmbà rẹ máa kanra Jòsí sórí tó bá rí mi lásán wàá fojú bọ fún wọn bí iye ò ní bọ kẹni wọn páwọn ìyàwó rẹ kò sí kankan tó ní ṣépù ni àti tàkọ́kọ́ ìkejì kẹta wọn nídìí wọn níwájú wọn lẹ́yìn gbogbo tó wà bẹ́ẹ̀ God bless you ò ní jẹyà mọ́nú ayé kò sí nǹkan kan bẹ́ẹ̀ so mọ̀ pé gbogbo àwọn tó wá ń kí ẹ sílé ṣé eléyìí tó pẹ́ tó wí kó sẹ́nu gbògìlà tó sojú dúdú bí gúgúrú díẹ̀ tí gbogbo skin rẹ̀ ti bàjẹ́ dẹ́tọ́lá àbí kí ló pọkọ rẹ̀ tó ń bú wa ṣé ìwọ náà wo ṣépù rẹ̀ ó dàbí àmọ́ ẹ̀bà àbí tó yìí sí kúsẹ̀là tó tínrín gbìnrín gbígbé kò níwájú kò lẹ́yìn gbogbo ẹ̀gbánu àbí kìrẹ́sì onídìí òkè tí wá tó kè tínrín tí sàlẹ̀ kàn ṣe tẹnu ẹ̀rí gbọ́rọ̀ bí ẹnu ayé aṣọ́ṣọ́ sáwọn yún ṣùgbọ́n mi àtòkè ní ọmọ yẹn Jòsí ó bọ́ sọ lára mi Ọlọ́run Jòsí á ṣe bó ti máa ṣe rèé mi ìmọ̀ pé yìí nìyàwó àtẹ yóò gbàgbé pé mo ti bú rí yóò gbàgbé pé mo ti fún un jẹ bó ti máa ṣẹnu bí ẹni olórí burúkú rè ìyá wa tẹ́ ní ọmọ ológo mi mọ̀ pé ẹ̀dùn tó báyìí mi mọ̀ pé ẹ̀pọ̀ lọ́kàn mi mọ̀ pé ẹ̀pọ̀ ọkọ mi bá gbọ́ mú ayé ẹ̀rún ìsìn ni ó forí sí yóò pápápá nǹkan tó gbé sẹ́yìn pọ̀ gan yóò mú dé nǹkan burúkú ẹrù rèé bàyàn ni kò tún wá ṣe pọ̀tọ̀pọ̀tọ̀ kì í ṣàwọn ìdí tó máa ń dátẹ̀ láwọn èèyàn lẹ́yìn kì í ṣe èyí tó máa ń débi tán tó máa jòkólé tán bíi ti ẹmù pé ti Grace yẹn jòkólé tán ó tún wá ṣe gọbọ báyìí ṣùgbọ́n àwọn eléyìí ọmọ pẹ̀lú ìtàn gbogbo ẹ̀ moderate lọ you know iwájú yẹn gan ò pọ̀ jù everything moderate Jòsí ó dàtọ̀ bí iye rẹ̀ ò ní dàtọ̀ wọ́n rí kíni ní bá tún wá rúkú ìdí àfi kí Jòsí parẹ́ dànù Jòsí ó fojú gbogbo ọmọbìnrin náà ló máa ń fojú bọ́sọ lọ́rùn wọn ìdí tí ò fi lè ṣe kápẹ́ńtà mọ́nú tó ti yọ̀lẹ́ ọ̀lẹ́ olè alápá má ṣiṣẹ́ òrógún ológun dẹ̀bì tí àyà sí ṣebí torí ogún ọmọ náà ni ṣebí torí ẹ̀ ló fi dàyà kọ́ gbogbo ilé tó kọ́ sí sàkání ìyá lọ́ládé ilẹ̀ tó rà sí sàkání ìyá lọ́ládé ṣòro pé mi ẹ̀ mọ bó ṣe nà ṣebí bó ṣe ní ìyá lọ́ládé náà ló lọ kọ́lé sékìtì nu àṣewọ́ ló lọ kọ́lé tó forúkọ ọ̀yá kọ́lé orúkọ ìyá rẹ̀ tó wà lẹ́kìtì orúkọ tó wà nínú ìwé yẹn ìyá bàbá Mohbad ló ní ó kọ́ kan ó rà kan confirm ni mo sọ fún mo tún sọ sẹ́ ṣé bó díẹ̀ mi ló bọ́ta tó lé mi kúrò mo ní olóòdú àwọn ìyàwó oníyàwó ládùúgbò wọ́n dẹ̀ ní wọ́n kò yà fún ẹ wọ́n nẹ̀ ṣé bó onírọ́ ni mò ń pa mo bẹ́ẹ̀ gàdán mo ní Jòsí tí bá ti sọ mọ́mọ́ wa bọ́ta wá dìbọ́ǹkì wọn ó bọ́ta lára kọ̀ọ̀kan ó dìbọ́ǹkì mi ó jìyà lé lórí ó sẹ̀sìn gan ó tún wá ṣẹlẹ̀ kejì ó wá bọ́ta mo ní yà rẹ ó di rẹpẹtẹ lọ́wọ́ ṣó tí mo ṣe lẹ́yìn yẹn mo ní wọ̀láì ojú ẹ̀sìn rẹ ó sú báyìí mo ní sórí gbogbo orí burúkú tẹ́ ẹ ṣe ó máa tó rọ̀ ṣẹlẹ́yìn tẹ́ ń gbéga Jòsí ẹ stop ṣe bẹ́ẹ̀ náà wọ́n play voice note jáde voice note Jòsí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mo fẹ́ èmi náà fẹ́ tún fi voice yẹn play mo ń bọ̀ voice note Jòsí mo fẹ́ tún play mo ń bọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kinní kan bóyá tap your screen tap the screen ẹ tap screen yẹn. ògùn ló máa pẹ́ kò ní dáa fún ẹ Johnson kò ní yẹ nígbò ṣe pé lórí burúkú abímọ má wò bíi tiyín ni because abímọ má wò bíi tiyín olórí burúkú ẹ̀dá bíi tiyín àwọn aṣíèrè àwọn ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ bíi tiyín onírú wọn torí pé rú yín ẹ pọ̀ nínú ayé yìí ẹ ya wèrè gan nígbà tẹ́ ẹ̀ nítumọ̀ lórí ọmọ tó jẹ́ pé obìnrin nìkan ló ṣì ilé ayé wá ọ̀nàdà ọ̀tẹ́lẹ̀ come out fún ìyá Mohbad ẹni òfò ẹni ẹ̀sín abọ́ fẹ́ kí n gbẹ̀gùn ọ̀fẹ́ forí ẹ̀ gbẹ̀gùn wọ́n forí gbẹ̀gùn o wọ́n forí gbẹ̀gùn lọ́dọ̀ mi ẹ máa gbọ́ ẹ jẹ́ ká jọ mo fẹ́ káwa náà jọ gbọ́ voice note yẹn.
ẹ̀yin tẹ́ ń gbèjà Jòsí tẹ́ ń sọ pé Jòsí wà nínú bondage ṣe rí ní pé wọ́n mú Jòsí. I will just advise you people. Kò sẹ́ni tó mú Jòsí. Ìjẹkújẹ àtẹnujẹ ń ló báyé jo frame jẹ́. Ìjẹkújẹ ló báyé jo frame jẹ́. Ṣé rí voice note yẹn mo fẹ́ kẹ́ ẹ tún gbọ́. Tí wọ́n náà bá lọ́wọ́ lọ tún play. Bá mi double tap mo fẹ́ analyze ẹ̀ ní ṣókí. Kẹ́ ẹ lè mọ̀ pé Jòsí fúnra rẹ̀ gangan ní ọ̀tá ara rẹ̀. Jòsí gangan ṣé rí àwọn tó gbé wọn sí recording. Ṣé rí Kúrẹ́sì tó wà nínú ayé ẹ̀ ìrìn ìgbésí ayé ènìyàn bẹ́nìyàn bá ṣe rí náà ṣe máa mú yàn o. Mo ní ègún bẹ nínú ayé wọn. Ègún nínú ayé Jòsí ń ló ń ti èèyàn olórí burúkú sí. Wọ́n ní bí èèyàn bá ṣe rí lọ́lọ́run ṣe máa yan olórí burúkú ènìyàn sínú ayé ènìyàn. Ìgbìrìn ayé Jòsí ló ẹ máa gbọ́ mi ẹ̀yin tẹ́ ń blame Ìyá Beulah. Stop blaming that woman. She suffer a lot for Jòsí. Ó jìyà a lot. Mi ò mọ woman yẹn èmi àti òjò sọ̀rọ̀ rí. But ìròyìn tẹ̀ mí lọ́wọ́ every day. Wallahi ta'ala. Information got to me every day. Jòsí treat woman yẹn because of pé ó ti bímọ sẹ́yìn, ó ti bímọ síbì kan rí. Torí pé ó ti bímọ rí. Kì í ṣe pé Jòsí ni ọkọ àkọ́kọ́. Jòsí tẹ́ ń wò yẹn. Ìyá Mohbad ló kọ́kọ́ fẹ́ láyé ẹ̀, ó bímọ mẹ́ta fún. Jòsí ìyá Mohbad lọ bímọ mẹ́ta síbì kan. Jòsí gbà padà. Ó fẹ́ra wọn. Mohbad ṣe ń tó tọ́ fún yẹ. Ìyá Máyọ̀wá ó bímọ mẹ́ta fún Jòsí. Ó lọ. Kó tó fẹ́ Jòsí ó ti fẹ́ yàn rí. Kó tó wá fẹ́ Jòsí padà. Gbà tó fẹ́ Jòsí tó bímọ mẹ́ta tán ó tó pàṣọ lú ẹni tó fẹ́ padà. Pásítọ̀ tó pàṣọ. Àwọn tọ̀ náà wá lé padà. Tó tó fi padà. Tí Jòsí tó fi wá gbà padà. Kò treat ẹ̀ bá di o. Ó fún ní 800,000. Wọ́n gba ṣọ́ọ̀bù wọ́n gba lé fún. Eléyìí tó wà nínú ilé èlò ni ẹbí Jòsí lè pé èlò ló fún. Ọmọ ẹyọ kan nìyẹn bí fún. Tán bá ń pín oúnjẹ èèyàn kan, oúnjẹ ọmọ ẹyọ kan ó ti gbàgbé pé ó ní ọmọ míì tó kó dénú ilé ẹ̀. Oúnjẹ ọmọ ẹyọ kan náà máa fún. Ìyá Máyọ̀wá ló máa dàyà kó gbogbo oúnjẹ tó wà nínú ilé. Information yẹn got to me every day. Sorry wọ Ìyá Máyọ̀wá tí n bá ṣe tán pẹ̀lú ayé àbàjẹ́ sórí social media. Torí ibi tó ṣe sí ló ti ń jẹ. Ibi tó ṣe sí òun ló ti ń jẹ. Ibi tó ṣe sí ló ti ń jẹ. Ìgbà tó dá ọmọ kalẹ̀ tó kórí burúkú lọ ó mọ ìgbà tí Jòsí ń jìyà. Nígbà tó ń sọ ọ̀fà tó ń sọ Ìlọrin tí ò sí nǹkankan gbogbo yóò síbẹ̀ àti wọ́ Ìyá Mohbad tó ló fẹ́ náà ìyàwó Tinúlé olórí burúkú rẹ̀. Ó ti gbàgbé pé wọ́n náà bímọ mẹ́ta síbòmí. Ṣé mẹ́ta tó bí síbòmí yẹn ṣé wọ́n lù ẹ̀ náà sáwọn ìyàwó tẹni tó lọ fẹ́ ṣé wọ́n náà tó lọ fẹ́ na ìyàwó tó wà nínú ilé àbó lórí burúkú ni ẹ́. Èèyàn kan ló bá wọn tó tẹ́kí ọmọ tiẹ̀ nígbà tó kórí burúkú lọ. Ìgbà táwọn Mohbad wà nílé talent tó bẹ take pẹ̀lú àwọn blessing ta ló ń take àwọn woman tẹ́ pati sílé wọ́n pati ẹ má tó dá ogun kọ ogun ẹ má gba ègún mé ègún ẹ má dá sọ̀rọ̀ tí ò bá kàn yín. Ìyá Beulah tẹ́ ń wò yẹn mo ṣe ń wọ́ náà ni bọ́lọ́run bá ràn mí lọ́wọ́ máa ràn lọ́wọ́ bọ̀ mi tí ì bá sọ̀rọ̀ rárá mi tí ì rí bá sọ̀rọ̀ tí n bá ráàyè tí n bá lè rí woman yẹn bá sọ̀rọ̀. Ayé àbàjẹ́ sórí social media. Tó bá ní bá lọ confirm gbogbo information tí mo gbọ́ tí bá rí pé òótọ́ ni Jòsí tí bá confirm ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó bá lọ jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni ayé àrùn bọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ni mo ti máa mú ọ̀rọ̀ àṣẹ abiyamọ ni mo ti máa mú ọ̀rọ̀ àṣẹ abiyamọ ẹ máa gbọ́rọ̀ ẹ̀. Bá fẹ́ gbọ́rọ̀ tó ń sọ ńbẹ̀ yẹn dáadáa ẹ jẹ́ n ṣàlàyé kí n má wulẹ̀ play nǹkan nínú ọ̀rọ̀ yẹn tí wọ́n record tí Lagata gbé jáde tẹ́ bá gbọ́ nínú voice yẹn ariwo kíní yẹn ló pọ̀ ariwo kíní sound yẹn pé mo bọ̀ ẹ jẹ́ kí n play ẹ jẹ́ n wo bíbà
lè clear mo bọ̀ mo fẹ́ play nǹkan fún yín ni jẹun ò ṣe bíbá ni mo send this ayé èdò sí jẹ́ fáyé èdò sí yán ń fáyé èdò sí yán ó yá tap screen rẹ double tap screen rẹ kó bá ń sí àrẹ lórí burúkú bọ́ tó wá dìbọ́ǹkì ẹni òfò nọ́mbà ní sáwọ́ gbogbo nǹkan ló dìbọ́ǹkì ní gbèsè kò sí ní tí ò lè dìbọ́ǹkì Mr. Dìbọ́ǹkà ó lè dìbọ́ǹkì ẹ̀pọ̀n gan ẹni tó yẹ pé gbogbo tó bá rí báyìí nírọ́ ni gbogbo tí jòsí bá rí irọ́ ni gbogbo nǹkan ní gbèsè ayé tiẹ̀ a ní ọmọ ọmọ jáde wá dìbọ́ǹkì ọ̀ ní gbọ́ ọ̀tún bọ́ta orí pẹ́ ni ẹ̀sìn ni ọ́ ẹni tó bá dẹ̀ ti fẹ́ sẹ̀sìn ẹ mọ̀ pé lẹ́sìn ò lè sí ọmọ sẹlẹ́yà ẹni tí online tó rí ẹ̀ bá máa burú tó bá sùn ọgbà jí ẹniwò tí mi bá ti ríbi tí mo sẹ́ndì ẹ̀ sí bóyá ẹjẹ́ fẹnu sọ dábùdábù screen rẹ̀ nínú voice yẹn tí wọ́n gbé jáde ẹ gbọ́ pé wọ́n ń sọ Gùrẹ́sì àti Làgàtà ń sọ fún Jòsí pé wọ́n ní kó má lọ síbi kankan mọ́ wọ́n ní kó wà careful pẹ̀lú ibi tó máa lọ ó lóun kàn ganu lọ́bẹ̀ ni ìwèrè ọmọ játijàti Jòsí ó ní ṣe ló ń ganu lọ ó ní bolo lọ ó lóun ganu lọ ni ó lóun kàn ṣàyọjú ràn lọ ẹgbẹ́ bó ṣe ó ní mo kàn ṣàyọjú ràn lọ lọ́dọ̀ àwọn tèmi àwọn tí wọ́n ń gbé sépè tọmọtọmọ gbà náà àwọn tó jẹ́ wípé any information tó bá fẹ́ jáde wọn ò ní jẹ́ kó jáde ó wá lọ́bẹ̀ wọ́n wá ń bú pé why tó ṣe lọ́bẹ̀ ó ní mo kàn ga ó ní mo ganu lọ ni ó ní mo kàn ṣàyọjú ràn lọ ni ó ní mo ṣàyọjú ràn ó ní mo ní kí n ganu lọ́bẹ̀ ni ó ní mo ní kémi náà kàn lọ kí n kàn lọ ṣàyọjú ràn bẹ́ẹ̀ lásán ni kí n ganu lọ Jòsí ganu lọ Jòsí ganu lọ ó ganu lọ síbẹ̀ wọ́n wá ń bú òkè ẹ wá gbọ́n tó tún wí nínú àwọn information tẹ gbọ́n bẹ̀ yẹn ẹ kàn ń sọ pé Gùrẹ́sì fẹ́ na Jòsí kìíní kan ṣé ẹ rí point nínú ẹ ni ẹ rí pé Jòsí gangan lọ tára rẹ̀ nínú ẹ ó dáa nínú ọ̀rọ̀ yẹn wọ́n ní Jòsí wọ́n ti ní pé gbogbo bí tán bá ní kí Jòsí má ṣe Jòsí má ṣe wọ́n ní máa ń rìn kiri ni wọ́n ní Jòsí fúnra rẹ̀ gan ò kì í gbọ́ràn gbogbo bó ṣe máa ń yọ fòkìfòkìfòkì tó máa ṣe interview kiri tẹ́ máa ní ó ti ń pọ̀ ju Jòsí ó ṣe toro ń wá frame tipátipá òun náà ló fi lọ gbogbo bí tán ti ń gbé sí recording tán play voice ẹ̀ kángbà náà wọ́n ní kò wọ́n ti bá wí kò gbọ́ ṣé ẹ̀ wá rí pòun gangan lọ tára rẹ̀ ìyẹn wọ́n ní lọ́dọ̀ Ìyálọ́ládé ò lè fi Ìyálọ́ládé sílẹ̀ torí n tóun àti Ìyálọ́ládé Wùmí àti bàbá Mohbad tán jọ papọ̀ lórí ọ̀rọ̀ Mohbad òun ló lọ lọ́kàn wọn ò lè fira wọn lẹ̀ tẹ́ ẹ bá gbọ́rọ̀ kan sọ wọ́n ló máa lọ sọ́dọ̀ Ìyálọ́ládé débi pé ó lọ di àṣejẹ wọ́n tó fi ìyá girama wọ́n tó fi testify sí pé woman yẹn ní òun sọ fún Jòsí pé kí ló wà níwájú orí kí ló wà lórí ẹ̀ Jòsí ń sín gbẹ́rẹ́ ó ń sín gbẹ́rẹ́ ó pera rẹ̀ ní pásítọ̀ nígbà tí Wùmí sọ pé kí Jòsí lọ ró Mohbad ó ní pásítọ̀ lòun ló wá sọ fún wa tá a ní pé kó lọ fi ọwọ́ létò ọ̀rọ̀ Mohbad ó ní sẹ́ mọ̀ pé pásítọ̀ lòun kò lè sáré ká nígbà tí ọmọ yẹn wà láyé kó sá eré pé kó fi mọ́lù kó ṣe mọ́lù sí ara Mohbad kó ṣe oríṣiríṣi nǹkan fún nígbà tí Mohbad tó ń sọ fún Jòsí wípé Wùmí fi oògùn oorun sínú oúnjẹ fún ẹ mọ̀ pé lórí burúkú olófò ni Jòsí ẹ mọ̀ pa látẹnujẹ ni táyé ẹ ti bàjẹ́ ni fúnra Jòsí níbi tí Jòsí ò ní ọpọlọ dé Mohbad sọ fún bàbá tó bí lọ́mọ pé Wùmí fi oògùn oorun sínú oúnjẹ fún òun nínú ilé Naira Marley Jòsí Mohbad ó tún sọ fún bàbá fúnra Jòsí ló sọ jáde o ó ní Mohbad sọ fún òun pé Wùmí ń bá ọkùnrin míì sùn nínú ilé nìbọ lẹ́yìn yẹn Mohbad àti Wùmí ò tí ì bímọ o wọn ò tí ì fẹ́ra wọn sílé o kò tí ì di pé bóyá oyún wọbẹ̀ ńgbà tá à ń sọ yìí o táìmù yẹn náà ní Naira Marley sọ fún Jòsí pé àkáǹtì mẹ́ta ni Wùmí ló fi ń gba owó lọ́wọ́ òun ẹ wo dídí àṣírí mẹ́ta àkáǹtì mẹ́ta ni Wùmí fi ń gbowó lọ́wọ́ Naira Jòsí ò rí nǹkan ṣe sí torí àtẹnujẹ owó tí ìwọ̀nba tí Wùmí ń fún tó kì tó ń gbà nù ẹ̀ ọmọ ẹ̀ tó sọ fún ẹ pé ọmọ ìyàwó tó ń fẹ́ girlfriend tí ò tí di ìyàwó ó ń fo oògùn oorun sínú oúnjẹ fóun á lọ bá ọkùnrin sùn nínú ilé neighbor ó dẹ̀ lè bọ́ta as a responsible father láti wá sọ fún public pé ọmọ ẹ̀ sọ nǹkan báyìí wọ́n á dẹ̀ sọ ọ́ lókùtà pa pé lórí burúkú èèyàn nìyẹn kí ló ṣe sí nígbà tí ọmọ ẹ̀ sọ fún ẹ ó máa ṣe nǹkan kan sí
ó máa rí nǹkan kan ṣe sí. Ẹ̀gbọ́n Wùmí tún sọ ọ̀rọ̀ kan, ẹ̀gbọ́n Wùmí tún sọ statement kan. Ó ní Mohbad lọ sí airport lọ sí Kenya bí Nairobi ni, ó lọ ṣe orin nígbà ẹni bẹ́ẹ̀ kí náà pọkàn bóyá táìmù tí Sam Larry pè fórin. Wọ́n ní Wùmí fi ọjà sínú báàgì Mohbad àlọ́ lórí ẹni tó ń gbá lágogo lórí ni ẹ́ ní ìdẹ́ tí fẹ́ gbá tó ti bá gbé tó máa ń gbá ẹ lágogo lórí. Wọ́n ló fi oògùn oorun ó fi ọjà sínú báàgì Mohbad. Ọmọ yẹn dé airport ló bá ọjà ń bẹ̀. Mohbad turn back, ó padà wálé débi pé wọ́n ní wọ́n fọ́ Wùmí ní etí, wọ́n fọ́ ní etí pé n tó fi sínú mọ́ọ̀gì Mohbad. Ìtorí ẹ̀ ni Mohbad ò ṣe lọ sí Kenya lọ kọrin wọn. Òun ló bá sábà bí búlì. Ibo ni wọ́n gbé ọjà ọjọ́ náà sí? Ọjà tí Wùmí fi sínú báàgì láti fi sẹ́ẹ̀tì Mohbad up, ọjà tó fẹ́ fi sẹ́ẹ̀tì up tí wọ́n gbé fún, ibo ni wọ́n gbé ọjà yẹn sí? Tó fi wá di pé wọ́n na Mohbad kádè ní tí Sam Larry ní Mohbad gba 2 million lọ́wọ́ pé kó wá kọrin tí ò wá. Wùmí ló dẹ̀ mú sábà bí wàhálà yẹn dé. Kí ni ìwọ Josi ṣe sí? Lẹ́yìn ìgbà yẹn ẹlẹ́gbẹ́ Mohbad nígbà tí Mohbad ń sunkún ẹgbẹ́ lọ sílé ibì kan ní kinní kan. Kí ló dé tó tún wọn ká ẹsẹ̀ rùn kẹ́tàkàtì torí pé Wùmí promise ẹ nítorí ó mọ̀ pé lórí burúkú ni ẹ gbogbo tó bá wà lábẹ́ sketch ló lè ó ti lá Wùmí bóyá Wùmí ti ṣe one night stand ó ti mú ẹ̀yìn lẹ̀ fún ẹ bóyá Wùmí ti gà sọlọ fún ẹ ó ti bend down low fún ẹ. Baba na daughter so plenty matter. Kini kan se kini kan. Holy Ghost come down. Father Abraham come down o. Nígbà tó mọ̀ pé wòlíì ni bàbá òun tó tún fi orúkọ rẹ̀ kọrin. Baba na daughter so plenty matter. Baba pine picking because of money. Baba ẹ pa ọmọ yín dànù nítorí owó, ẹ fọ ọmọ yín dájọ́ nítorí owó, ẹ so ògo ọmọ yín sígbó, ẹ fọ ọmọ yín ṣètùtù owó nítorí owó, ẹ ti ọmọ yín sí oko ìparun, ẹ ràn dànù. Ẹ wá pretend fún public bí pé public ò mọ nǹkan kan pa rẹ̀. Ìdájọ́ Ọlọ́run bọ́ lórí yín. Ó lé mi ń bọ̀ kankan. Ó ní èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Gbogbo yín lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín. Gbogbo yín lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín. Gbogbo yín pátápátá lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín tí ò ní ṣẹ́kù ẹyọ kan Josi. Wá jèrè iṣẹ́ ọwọ́ ẹ, èmi gan jẹ tèmi. Wá jẹ tiẹ̀ wá wo ìjìyẹ ó dọjọ́ ó díjọ́ kan bọ̀ lẹ́ni. Ìyà ó wọ number 1. Ìyẹ ó ṣe press up. Ìyẹ ó ṣe press up. Ìjìyẹ ó ṣe press up lọ́wọ́. Ó mama ó jìyà, wá jìyà láyé wá jẹ lọ́run. Wá ní àká ni mo ṣẹ̀. Mi dẹ̀ mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀. Mi mọ̀ pé bó ṣe máa rí nìyí o. Mi bá dẹ̀ ti wọ́ náà, mi bá dẹ̀ ti ṣe kinní kan sí. Wá lẹ̀ bó ṣe máa sọ ńgbà tó bá yá nu. Torí ìyà máa jẹ gan. Ní gbogbo ọ̀rọ̀ tó mẹ́ sọ fún nígbà tó wà láyé mélòó ló mú ṣẹ Josi. Àwọn wèrè kan wá jáde wọ́n máa ní ó ṣe bó lọmọ rẹ̀ bàbá tó ṣe bó lọmọ rẹ̀ ṣé ẹ̀yà wèrè ṣá ṣe bó lọmọ rẹ̀ kú ṣé tó èèyàn bá kú ṣé èèyàn máa di wèrè ni. Tẹ́ ẹ bá gbọ́ nínú ọ̀rọ̀ yẹn wọ́n ní Josi gan rìnrìn kún rìn nínú voice tán play jáde ẹ wá ní wọ́n bully rẹ̀. Nobody bully Josi. Josi ló fi rẹ̀ sí ipò yẹn torí pé awọ́ ọ̀nù ẹ̀ mo kìlọ̀ fún mo ní àwọn tó ṣekú pọ̀ mẹ́ wà ní sọ̀rọ̀ àdìsẹ́ wọ́n ti set àwọn èèyàn sínú ayé ẹ̀ débi pé wọ́n máa kó bọ́ọ̀bọ̀ lọ́wọ́ torí iṣẹ́ ọwọ́ rẹ̀ ìwà tó wà lọ́wọ́ ẹ̀ náà máa fi hùkù ẹ̀ ohun tó mọ̀ jẹ náà máa fi mú ẹ ṣó nǹkan náà wá fi mú torí pé wọ́n mọ̀ pé kò sí tó wà lábẹ́ skirt tí Josi ò lè lá wọ́n mọ̀ pé Josi gangan alágídí ni kì í gbọ́ràn ibi tán bá ní kó má lọ ló máa ń lọ. Mo ní ìwà rẹ ni wọ́n fi mú ẹ ohun tó mọ̀ jẹ ni wọ́n fi mú ẹ. Mo sọ bẹ́ẹ̀ Josi ṣe bó lẹ́nu mi rùn. Mo ní òun gangan ní ọ̀tá ara rẹ̀ Josi ní ọ̀tá ara rẹ̀ bí ìran tí Ọlọ́run fi hàn mí pé mọ́tò tí Josi ń gùn
aṣọ àmì ni àwọn mọ́tò amọ̀ tank àwọn sójà ni nínú mọ́tò tó ń gbé kiri gbogbo àwọn tó wà sọ̀rọ̀ àdìsẹ̀ gbogbo náà wọṣọ ológun bọ̀ tó ń gangan ó kàn wọ bùbá àsọ̀rọ̀ ni bọ̀tì ó ń gangan ní ọ̀gá ológun tí a mú mi rí ní ojú oorun yẹn pé ọ̀gá ló jẹ́ fún wọn ọ̀gá ló jẹ́ ìyẹn mi pé ọ̀tá ara rẹ̀ tó fi ara sí ni ọ̀tá tó fara sí tí èyí ò mọ̀ pé òun gangan ní ọ̀gá gbogbo àwọn tẹ̀ ń rí yẹn ẹ kàn sọ pé gùrẹ̀ sì ba ayé ẹ̀jẹ̀ kò sí gangan ní ọ̀tá ara rẹ̀ tó ń ṣe ara rẹ̀ kò sẹ́ni tó ń ṣe jù sí níbi ìwà ìgbọràn ojú kòkòrò gírídì ìmọ̀ tarẹ́ni nìkan àfẹ̀mí bámúbámú mo yóò mi rò pé bí ń pọ̀ mẹ́nì kọ̀ọ̀kan àgbèrè sìnà ńlá yí ẹ̀ fi bàjẹ́ kò sẹ́ni tó ń ṣe torí tó ò bá ṣàgbèrè tán bá kọ́ tó bá pò kì í ṣe onísìnà tó kì í mọ jẹ ju ìyàwó ẹ lọ bó bá fobìnrin sẹ́ẹ̀tì ọ̀pọ̀ ò ní lè ṣe tó o bá ṣe olójú kòkòrò o lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bá kówó sí sàkání ẹ o ò ní lè bọ́ sínú owó olówó kó lọ máa ná kó lọ máa fi owó olówó ra ilẹ̀ kó máa fowó olówó ra ilé kó máa fowó olówó kọ́ ilé kó máa fi gbé obìnrin èyí tó sẹ́ni 20,000 sí èyí tó máa sẹ́ni 30,000 sí kó máa mú ọ̀rẹ́ méjì kó máa fa wọn lẹ́kùn pọ̀ torí pé ìwọ owó ẹni ibi tán bá ní kó má dé ló